ọ̀nà tí yẹn gbà tí fi sóríire ó ní bí ìfẹ́ ànábì àtàsálátù ṣiṣẹ́ ni. Sallu ala al-qamari al-muniri fa innahu. ó ní bá sàsálátù fún ẹ pé sallallahu alayhi wa sallam ẹ pé sallallahu alayhi wa sallam ẹ pé sallallahu alayhi wa sallam ó ní sallu ala al-qamari al-muniri fa innahu. ó lè bá ń fẹ́ àsálátù fún tani ẹ bá ń ṣe fún òṣùpá àmọ́lẹ̀ ìjọba dé ìmọ́lẹ̀ ọ̀tá yàn ó nítorí yí pé. nurun tabada fil gamamil muslimi. gbogbo tí n bá jẹ́ gamam. al-gamamil muslimi. gbogbo tí ìrònú bá dé. nurun tabada fil gamamil muslimi. ìṣòro bá dé wàhálà bá dé kí lọ́nà bá yọ ó ní kásá sàlátù. ó ń tọ́ ọba ti bẹ̀rẹ̀ sí ní sàsàlátù yọ̀rọ̀ gbogbo bí nǹkan ṣe lè kó ṣe tó ọlọ́run wa dẹ̀ nítorí ìfẹ́ ti ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. gbogbo tí yẹn bá ṣe torí ànábì tọrọ lọ náà ni kọ́bọ̀ lọ náà ni sílẹ̀ kan lọ náà ni nítorí ànábì ló ti fi náà wàláì àdápadà tọ́lọ́wọ́ bá dápadà fún ọmọ pa ànábì ìsàbàrà mọ́ọ̀rì jẹ. Sallu ala al-qamari al-muniri fa innahu. ó rí i pé bí fanfa ṣe tó láyé lónìí tá a máa ń fa ọ̀rọ̀ ẹ̀sìn kò sẹ́nìkan tó rà nábì pẹ́lẹ́ ta ló lè díragì ọ̀rọ̀ nábì a lè díragì tábà díragì á díragì kan mí ni àmọ́ nábì Muhammad kò sẹ́ díragì ọlọ́run ló pọ́n alẹ́ bẹ́ẹ̀ ọlọ́run tó wá pọ́n alẹ́ nìta bá tí wàá kó jọ èyí tí ó wà dá fún wa jù ẹ wá jẹ́ àtúráyì káwá kọ́sì rẹ̀ o ní a bá ní súnà ọ̀gá súnà nù súnà ni pé súnmọ́ àwọn àfa béèrè báwo la nábì ṣe wùwà kí ni ìṣesí ànábì kí ni ìbálò ànábì báwo la nábì ṣe ń sọ̀rọ̀ tó o bá ti kọ́sì ànábì o ti tẹ̀lé súnà rẹ̀ kọ́ ló ń jẹ́ kí Islam ó gbé wa. Àmín. alibarika ne Muhammad kọ́ra wa.